ní táwa gbọ́ nínú ìtàn tá a gbọ́ nínú àrọ́bá òní wípé àwọn ọba aládé nílẹ̀ Yorùbá, àwọn ọba aládé nílẹ̀ Oòduà, àwọn láláṣẹ fúnjọba nígbà wáṣẹ̀, nígbà táyé rójú táyé ráàyè, nígbà tífẹ̀ẹ́ wà, tíṣọ̀kan wà, tálàáfíà wà láàrin àwọn ọba aládé nílẹ̀ Oòduà. Àwọn ọba aládé ní pàṣẹ fúnjọba, àbí kí ló wá dé? Ẹ wò ó. Otasansan rédíò and TV. n tó fi lè ṣeé ṣe tí ògo, iyì, àṣà, ìṣẹ̀ṣe, ọ̀nà à ń gbà yan ọba tí a láyé àtijọ́ tí yóò fi padà, tí ògo, iyì àti ẹ̀yẹ àpọ́nlé, ọlá tó wà fún àwọn ọba ńlá wa nílẹ̀ Yorùbá tí yóò fi padà, ó ní pé kí ìfẹ́ àti ìṣọ̀kan kó wà láàrin àwọn ọba aládé wa gbogbo, kí ìjà èmi jù ọ́ èmi ò jù ọ́, ìjà èmi làgbà ìwọ làgbà kó lòdù lọ mú mi, kí àwọn ọba wa, àwọn first class monarch wa nílẹ̀ Yorùbá kí wọ́n gbàgbé pé ìwọ jù mí èmi ò jù ọ́. Otasansan rédíò and TV. Ẹ gbọ́, ẹ̀yin tẹ́ ń wò wá àtẹ̀yin tẹ́ ń gbọ́ wá, kí ni èrò tiyín gan lórí ìdájọ́ ilé ẹjọ́ gíga tó jókòó sílùú Ògbómọ̀ṣọ́ tó pàṣẹ pé kí ọba Ghandi Afọlábí Láòyè kó kúrò lórí ìtẹ́, kó yé pera rẹ̀ ní SOUN Ogbomoso láàrin wákàtí 24. Kí ni ìwòye tiyín, kí lè rò tiyín? Ṣé bí àṣeyàn ọba nílẹ̀ Yorùbá yìí ṣé kò tó nǹkan tó yẹ kí a pe àpérò lé lórí? Ṣé kò tó nǹkan tí ó yẹ ká bójú wò? Torí pé ohun tí ò dáa, tí ò bójú mu, òun ni àwọn ìwà kan tó ń súyọ láti bí ọdún díẹ̀ sẹ́yìn lórí yíyan ọba ilẹ̀ Yorùbá. Ṣàdédé la gbọ́ wípé ilé ẹjọ́ ní kí ọba kan kó kúrò lórí ìtẹ́, ilé ẹjọ́ ní kí ọba kan kó lọ rọ́kúnlé, ilé ẹjọ́ ní kí ọba kan kó yé pera rẹ̀ ní ọba kan. Báyìí la ṣe máa ń gbọ́. Kí ni ìwòye tiyín? Kí lẹ rò pé ó ń fa àwọn ìwà yìí, àti pé só bójúmu bí ṣe ń ṣẹlẹ̀ yìí gan? Torí pé ẹ̀dá ńlẹ̀ yín Yorùbá ní èébú tìbí ti rán ní bẹ́ẹ̀ ni. Tá a bá sí ní ìparọ́, tá a ní ṣèké, kò rí báyìí nígbà kan o, kò rí báyìí nígbà kan. Nígbà táyé rójú táyé ráàyè kò rí báyìí. A kì í sábà gbọ́ wípé ilé ẹjọ́ ní kí ọba kan lọ rọ́kúnlé, ilé ẹjọ́ ní kí ọba kan kúrò lórí ìtẹ́, ilé ẹjọ́ ní kí ọba kan kó yé pera rẹ̀ lọ́ba. Nígbà kan kì í rí bẹ́ẹ̀, kì í wáyé bẹ́ẹ̀. Kí ló wá dé lásìkò yìí? Ṣé kìí ṣe wípé àtọ̀ ìlànà, àgbé ìgbésẹ̀ tó tọ́, àgbé ìgbésẹ̀ tó yẹ lórí bá a ṣe yan àwọn ọba ilẹ̀ Yorùbá? Ṣé kìí ṣe wípé a ti kúrò lójú òpó, a ti yẹsẹ̀ lórí ìgbésẹ̀, lórí ẹsẹ̀ tí àwọn baba ńlá wa, àwọn aláṣekù tí wọ́n fi kalẹ̀, tí wọ́n ń tọ̀, síṣe pé a ti yẹsẹ̀ kúrò ńbẹ̀? Òun ló jẹ́ kó máa kí àwọn irú àwọn nǹkan yìí kó máa wáyé. Sọ wá yẹ kó rí bẹ́ẹ̀? Ẹ jẹ́ á gbà wípé nǹkan ti wọ́, nǹkan ti dàrú. Kí wá ní àtúnṣe tí ò fi ní máa bàjẹ́ lọ torí àwọn ìran tí ń bọ̀? Kí làtúnṣe tí ìran Yorùbá tí ò fi ní di àtẹ̀mẹ́rẹ̀ láàrin àwọn ìran yòókù lágbàńlá ayé?
àbí ẹ máa rò wípé àwọn ìwà yìí yóò máa kó ẹrẹ̀ bá ìran Yorùbá láwùjọ àgbáláyé ni? Kò yẹ kó rí bẹ́ẹ̀, kò yẹ kó rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n torí pé a ti kúrò níbi ìṣe àṣà ìgbà wáṣẹ̀, ìṣe àṣà tí àwọn baba ńlá wa, ìṣe àṣà àwọn aṣáájú, àwọn aláṣekù, ìlọ jẹ́ kí àwọn nǹkan yìí kó máa rí bó ṣe ń rí. Ṣùgbọ́n òòrùn tó kù lókè ó sì ta sọ́gbẹ́ o. Mo ní òòrùn tó kù lókè ó ta sọ́gbẹ́, torí gẹ́gẹ́ bí ìwòye tèmi, ohun tí mo wò tó ń fa àwọn nǹkan yìí, kí à ń fọba jẹ, à ń jọba, tó jẹ́ kó máa mú àrífín wá, tó jẹ́ kó máa mú ìtìjú wá, ó ní wípé bí a ṣe gbé gbogbo àṣẹ, ètò, ìlànà, ìgbésẹ̀ yíyan ọba nílẹ̀ Yorùbá, bá a ṣe gbé lé ìjọba lọ́wọ́, tí a lo ìlànà, ètò, ìgbésẹ̀ tí àwọn baba ńlá wa, àwọn aláṣekù tí wọ́n ń lò tẹ́lẹ̀, ìlọ́fàá o, ìlọ́fàá tá a bá ní parọ́ fúnra wa. Ṣùgbọ́n àtúnṣe wà, ṣùgbọ́n àtúnṣe yẹn náà ọwọ́ àwọn aláṣẹ ìlọ́wà, ó wà lọ́wọ́ àwọn aláṣẹ ìjọba, ó sì wà lọ́wọ́ àwọn orí adé gbogbo, àwọn first class monarch nílẹ̀ Yorùbá, ó wà lọ́wọ́ wọn. Ṣùgbọ́n n tó fi lè ṣeé ṣe tí ògo, iyì, àṣà, ìṣẹ̀ṣe, ọ̀nà à ń gbà yan ọba tí a láyé àtijọ́ tí yóò fi padà, tí ògo, iyì àti ẹ̀yẹ àpọ́nlé, ọlá tó wà fún àwọn ọba ńlá wa nílẹ̀ Yorùbá tí yóò fi padà, ó ní pé kí ìfẹ́ àti ìṣọ̀kan kó wà láàrin àwọn ọba aládé wa gbogbo, kí ìjà èmi jù ọ́ èmi ò jù ọ́, ìjà èmi làgbà ìwọ làgbà, kó lodò lọ mú mi, kí àwọn ọba wa, àwọn first class monarch wa nílẹ̀ Yorùbá, kí wọ́n gbàgbé pé ìwọ jù mí èmi ò jù ọ́, kí wọ́n gbàgbé rẹ̀, kí wọ́n jẹ́ kí ìfẹ́ kó jọba, ìṣọ̀kan kó jọba láàrin wọn, kí wọ́n wá jókòó, kí wọ́n jókòó àpérò, kí wọ́n fọwọ́ wẹwọ́, kí wọ́n fìmọ̀ ṣọ̀kan láti jà, kí wọ́n lè dá ògo, láti ja ìjà ògo, bí iyì àtògo, ọlá, àpọ́nlé tó wà lára àwọn ọba nílẹ̀ Yorùbá láyé àtijọ́ nígbà wáṣẹ̀, bí ó ṣe padà, kí wọ́n jàjà yẹn, kí wọ́n jókòó, kí wọ́n béèrè, kí wọ́n fọwọ́sowọ́pọ̀, kí wọ́n fìmọ̀ ṣọ̀kan, kí wọ́n béèrè rẹ̀ lọ́wọ́ àwọn aláṣẹ ìjọba. Ṣùgbọ́n tí ò bá sífẹ̀ẹ́, tí ò sífẹ̀ẹ́, tí ò sí ṣọ̀kan láàrin àwọn ọba aládé wa gbogbo nílẹ̀ Oòduà, ó ṣòro kí wọ́n tó lè béèrè láti dá ògo, iyì, ẹ̀yẹ, ọlá, àpọ́nlé tó wà fáwọn ọba láyé àtijọ́ láti lè dá padà. Ṣùgbọ́n tí wọ́n bá lè ṣe ìfẹ́, tí wọ́n bá lè lò fẹ́, kí wọ́n fìmọ̀ ṣọ̀kan, ó lè rọrùn, ó lè rọrùn. Nítorí jẹ́ káwọ́ máa sọ yìí ni pé Yorùbá ní bọ́mọ ọba bátàn yóò bá àrọ́bà, àrọ́bà sì ni bàbá àtàn, gẹ́gẹ́ bí àwọn Yorùbá, àwọn àgbààgbà Yorùbá gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń sọ. Ní táwa gbọ́ nínú ìtàn, tá a gbọ́ nínú àrọ́bá, ó ní wípé àwọn ọba aládé nílẹ̀ Yorùbá,
àwọn ọba aládé nílẹ̀ Oòduà àwọn láláṣẹ fúnjọba nígbà wáṣẹ̀, nígbà táyé rójú táyé ráàyè, nígbà tífẹ́ wà, tíṣọ̀kan wà, tálàáfíà wà láàrin àwọn ọba aládé nílẹ̀ Oòduà. Àwọn ọba aládé ní pàṣẹ fúnjọba, àbí kí ló wá dé? Ẹ wò ó kí n má pọ̀ lọ́rọ̀, a ní láti ṣàtúnṣe o. Yàtọ̀ fún ọ̀nà àbáyọ tèmi lérò tí mo mú wá yìí nínú ìwòye tèmi, ẹ jẹ́ ká mọ ìwòye tiyín, èrò tiyín lórí eléyìí tá a tún mú wá yìí. Kí ni ẹ̀yin rò lọ́nà àbáyọ? Kí ni ẹ̀yin rò lọ́nà àtúnṣe láti dá ògo iyì tí àwọn ọba ní nígbà wáṣẹ̀ láyé àtijọ́ láti dá padà fún wọn? Ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí. Ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀. Tẹ́ bá sì láǹfààní, tẹ́ bá fẹ́ pè wá, ẹ pè wá gbé. Ẹ jẹ́ á jọ sọ̀rọ̀ papọ̀, ẹ jẹ́ á jọ finúkonú, ẹ jẹ́ á jọ fi ìmọ̀ kúnmọ̀, ẹ jẹ́ á jọ sọ̀rọ̀. Ẹ pè wá, ẹ bá wa sọ̀rọ̀ láàyè comment, tàbí kẹ́ ẹ pè wá direct lórí WhatsApp line wa tó wà lójú móhùnmáwòrán yín yìí 07063291779 07063291779. Ẹ pè wá, ẹ bá wa sọ̀rọ̀ ní WhatsApp, ẹ jẹ́ á jọ sọ ọ́ torí pé ó tojú sú ni.